Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa òde ọdún bí ṣàlàáfíà lẹ́wà Yorùbá nation náà ṣì ni o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation lọ́nà àbáyọ ẹ̀yin èèyàn wa eléyìí tó dé yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní pariwo bàbá Tinubu kí ló ń ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ ṣe ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà kí lẹ̀ ń ṣe ní Paris o kí lẹ̀ ń ṣe ní France kí ló dé pẹ̀lú bí wọ́n ṣe ń pa àwọn èèyàn lọ́tún tó ń pa àwọn èèyàn lósì ṣe fẹ́ ní mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni ẹ dẹ̀ kúrò nílùú ẹ lọ jókòó sí France ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti pariwo síta pé bàbá Tinubu kí ló ṣẹlẹ̀ ní báyìí bàbá Tinubu ti dá gbogbo wọn lóhùn bàbá Tinubu ní pé pé ibi tèmi ń lọ yìí ibi tí mo lọ ní France a ti ṣẹ̀dúlù ẹ pé máa lo ọ̀sẹ̀ méjì ò tí pé bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé mi ò sí ní Nàìjíríà iṣẹ́ ń lọ ibi tí mo wà náà iṣẹ́ ń lọ Nàìjíríà ṣèbí mò ń rán àwọn èèyàn iṣẹ́ mò ń pè àwọn èèyàn mò ń sọ nǹkan tán máa ṣe fún wọn ṣé dandan kí n fò wá ni Yorùbá nation lọ́nà àbáyọ ẹ̀yin èèyàn wa bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ bàbá Tinubu ti dá wọn lóhùn why Tinubu can't return to Nigeria despite Npàyan Presidency don answer the people on to the next level. The presidency has revealed why President Bola Ahmed Tinubu has not returned to Nigeria despite the rising insecurity issues in some parts of the country. At least 144 Nigerians have been reportedly killed by herdsmen in various communities across Plateau and Benue states. Well, onto this one, the tragic development has sparked outrage nationwide, with many, including former presidential candidate Peter Obi, criticizing President Bola Tinubu. Obi and then others have urged the president to cut short his holiday in France and then return to Nigeria to urgently address the escalating security crisis. But according to the presidency, Tinubu is still actively leading the country from abroad and then remains in close contact with top government officials. Well, the president, who traveled to Paris and then later moved to London, is expected to return after the Easter holiday. The presidency explained that his trip was already scheduled and then is meant to last for about 2 weeks. Ẹ ti gbọ́ nìyẹn pé bàbá Tinubu wọ́n ti schedule trip wọn pé ọ̀sẹ̀ méjìlá yẹn bàbá Tinubu ni wọ́n máa lò láti France tán lọ wọ́n ti lọ yà sí London according to nǹkan táwọn presidency sọ pé wọ́n ti gbabẹ̀ wọ́n ti yà sí London torí Ọlọ́run ẹ fi bàbá Tinubu lẹ́ o kó ṣayé ẹ̀ according to nǹkan tí àwọn presidency tí gbogbo wọn sọ. Even though he is not physically in the country, Tinubu is said to be managing key national matters, including security from where he is. He has reportedly given direct instructions to security chief to handle the recent threats and then unrest. So Baba Tinubu ti fún wọn ní ọ̀dà pé kí àwọn tí wọ́n wà ní in charge ààbò ìlú pé kí wọ́n máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́, ṣùgbọ́n ṣé wọ́n máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ bí? Àfi kí Ọlọ́run kó gbà wá. Yorùbá nation lọ́nà àbáyọ ẹ̀yin èèyàn wa ẹ ṣáà máa gbàdúrà. Ìwọ tó yìí ń pariwo wọ́n Nàìjíríà, mo ti ẹ̀ jẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gan ni wọ́n ti ní pé kò sí nǹkan tó jọ wọ́n Nàìjíríà mọ́ báyìí. Ní àwọn tó yẹ pé ó ti kàn nìyẹn àwọn tó kàn ló yé. Nígbà táwa ń pariwo Yorùbá nation ló lè ṣe, àwọn kan ní ẹnu wa rùn, but àwọn tó ti wá kàn tán ti wá jí nínú wọn gbé ó ti yá wọn yẹn Yorùbá nation lọ́nà àbáyọ. Ẹ ká lọ gbọ́ àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn. I said nothing abeg leave Baba to enjoy himself in the foreign land while the country is burning. Okay, this had been said by Abimbola Rahman. Okay, according to Moses Gottip, he said, well, do the top government official have the first-hand knowledge of
what is going on in the country at all. Pé gbogbo bọ́n ṣe ń pa àwọn èèyàn, pé gbogbo àwọn officials tàn rán gan ṣé wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Why are you people complaining? I personally, a Yoruba man, go against this man before he became governor of Lagos State. He didn't have anything. In London, he was accommodated by perpetrators, and then when Abacha died, he came back to Nigeria and then he was given governorship slot. All the money he's using now was stolen in Lagos State account. May God deliver Nigerians from Tinubu's hand, inshallah. Okay, this has been said by Adekola Ọ̀pẹ́yẹmí ló sọ eléyìí o. Àfi k'Ọlọ́run gbà wá ní Yorùbá nation lọ́nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ àti sọ láìmọye ìgbà. Now àwọn èèyàn wá sọ pé kí ló wá ṣẹlẹ̀? So nǹkan tẹ́ ń try àti sọ fún wa ní pé bàbá Tinubu, ibi tí bàbá Tinubu wà lọ́hùn, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílùú bàbá Tinubu mọ bóyá ń lọ. Wọ́n dẹ̀ ti rán àwọn tó yẹ pé wọ́n máa ṣiṣẹ́, ṣùgbọ́n ṣé àwọn ará bí ìṣọ́ ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ṣá? Mo rò bẹ́ẹ̀. Tí bàbá Tinubu bá tẹ̀ sọ fún wọn pé òkè ó yá ẹ lọ ṣiṣẹ́ yín o, ǹjẹ́ wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ bí? Ìbéèrè rèé o, because bí àwọn èèyàn ṣe ń kú lọ́tún tó ń kú lósì yìí, tí àwọn ajínigbé àbí torí ẹ̀ làwọn ajínigbé tó ń ṣe fẹ̀ pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Káwọn gọ́vnà náà kí àwọn náà kàn bẹ̀rẹ̀ iṣẹ́ àbí nǹkan tí mo fi like nǹkan tí gómìnà ìpínlẹ̀ Edo ṣe ni ó ní àwọn agbésùnmọ̀mí tó bá mú ọ àwọn ajínigbé tí wọ́n bá mú nísìn wọ́n máa pa wọ́n ni, pé pa ni nǹkan tá à ń sọ nìyẹn. Tí àwọn gómìnà yòókù náà tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn tó bá ní pé òkè o bí gómìnà ìpínlẹ̀ Edo ṣe sọ káwa náà máa ṣe tiwa bẹ́ẹ̀. Àyẹ́ rí i pé gbogbo ìgbénipa àti gbogbo ẹ̀ ó máa dínkù. Àfi kí Ọlọ́run kó ṣàánú wa. Nǹkan tá a fi ń pariwo pé kí Yorùbá nation kó tètè wá nìyẹn. Nǹkan tá a fi ń pariwo pé kí gbogbo akẹ́kẹ́ afọwọ́sowọ́pọ̀ ká gba orílẹ̀-èdè Yorùbá nìyẹn, because bí gbogbo ẹ ṣe ń lọ ó tojú sú wa kò wà pa rárá, kò yẹ kó máa lọ báyìí. No, kò yẹ kó máa lọ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú tí ń bí báyìí tó ń pa oníkàkùn ń sọ tiẹ̀ pé well, according to Emmanuel Olúyẹmí, well, they know what they are doing. The president knows who is behind the Npàyan, and then his assumption is that when they are tired, they will relent. But Baba should remember that when there is too much killing during Jonathan, Baba is one of the people that complained. But now, the only song Baba is singing now is "Allow Me to Enjoy Myself." Ló bá tán. Emmanuel Olúyẹmí ló sọ eléyìí o, pé bàbá gan yẹ kẹ́yìn náà mọ̀ pé kò dáa o, pé wọ́n yẹn ń pa àwọn èèyàn yìí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. Emmanuel Olúyẹmí tí wọ́n ń jẹ́ ká mọ̀ pé ṣé bàbá gan fẹ́ sọ pé òun ò mọ àwọn tó ń pa àwọn èèyàn ni. Ó máa ṣe o. Allow me to enjoy myself. Ẹ jẹ́ kí n gbádùn ara mi lórin tí bàbá wa ń kọ báyìí o. Àfi k'Ọlọ́run kó ṣàánú wa. According to Emmanuel Olúyẹmí. Yeah, according to Jefferson, well, he is very sick. We know that you can't decide us. It is not his fault, but you people are gliding it from Nigerians. Okay, you are hiding it from Nigerians. Make una no worry. When God do him own, we all go hear am. Okay, that's another one. Okay, ẹ̀yin èèyàn wa àníri jù báyìí lọ. Yorùbá nation lọ́nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Ẹ̀yin náà ti gbọ́ bí gbogbo ẹ ṣe ń lọ. Àfi kí Ọlọ́run kó gbà wá. Ìwọ tó báyìí ń pariwo wọn Nàìjíríà ó ti yí ẹ ń sìn. Ọ̀yọ́ ló wà o. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ló wà. Àníri jù báyìí lọ. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. God bless Yorùbá nation. Kí Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o. Ó dàbọ̀.